dúró níbo ló gbà níbo Fásásí o Fásásí ó ṣe Fásásí anyway má wọrí o kò sí bọ́jà ṣe fẹ́ pẹ́ láyé tó ẹrù ògùn náà ni. Get balance over. Wá dúró báyìí wá mú wá báyìí. Gbà. Bí a ṣe bẹ́ẹ̀. Ó ṣe ju eléyìí wá máa guide. Ó ṣe ju eléyìí wá máa guide. Ó ṣe ju eléyìí. Ó ṣàyí ẹ̀ ń bẹ́ẹ̀ kọ̀. Lóòótọ́ ṣe bẹ́ẹ̀ tó fẹ́ jó pàṣẹ. Wá dúró tán. Ó ṣàmọ̀. Wá jáde tán. Wá jáde. Ó yá. Next person. There. Oh yeah. Díẹ̀ o. Tó bá ń ju yẹn, wà máa guide. Ẹ máa guide. Kò yẹ ìjáwájú òsì. Always guiding. Oh yeah. I will alright. Ṣeré lọ́wọ́ ṣe ń bì í. Ó yá kò yẹ. Ṣáà lọ pé Fásásí. Kò wá fún un. Fásásí. Ó yá òun rè. Ó yá òun dà. Ó yá jáde tán ẹ kọ́ra yín lọ́wọ́ kan. Ìní dákẹ́ lọ́ máa dé gbòòrò kan lọ́ máa fi yín pa. Ẹ̀yin tèmi mò ń bọ̀ ẹ̀jẹ̀. Fásásí àápùn báwo ni kí ló ṣẹlẹ̀? Mo kàn rí ẹ tó kàn ń wà kákẹ́rẹ́ ń bẹ̀rẹ̀. Ẹ bá wà lè yan ọ̀rọ̀ àjọsọ wa. Èmi ò rántí eléyìí tó ń sọ ṣebí àjọ wà ní èwo níbẹ̀. Ọ̀rọ̀ tájọ máa ń sọ lójoojúmọ́ náà ni. Ọ̀rọ̀ tájọ ń sọ pọ̀ èmi ò sì wá mélé tí òun sọ nu gbogbo ẹ̀ ó sàmọ̀ àjọ ń gbé ní abúlé ní àjọ wà lábúlé yìí eléwo nú ẹ̀ gangan ni eléyìí tó ń sọ. Fásásí dá padà ìtumọ̀ Fásásí lórí pé abẹ́ máa ń nẹ́ra wa yìí náà ni. Wo sọmọ jẹ́ kí n sọ nǹkan fún ẹ o sọmọ yìí pé bí mo ṣe wà yìí mo ò ní ìyá mi ò ní bàbá màálù tí ò ní rù ní mi Ọlọ́run ní bá mi lè sìn mi ò lè fẹ́ yàwó sìn àsìkò tí mo wà yìí kò fààyè gbà mí láti fẹ́ yàwó kò sí tí n fẹ́ fi tọ́jú ìyàwó tí n bá fẹ́ yàwó sìn náà kí wọ́n sọ pé ok mo gbọ́ o mò ń fẹ́ o ò wá lóyún o bímọ fún mi tó bá kú yí pé ẹ mówó gbá wá ẹ mówó àwò wá níbo ni mo ti fẹ́ rí kò sẹ́ni tó fẹ́ fún mi náà. aláyé tẹ pí lórí ẹ̀jọ̀ kí ló hápùn gan ó lówó ní gbà ò ṣe ìtumọ̀ wá ṣe èmi wá wà náà tó máa ṣe lọ́ba ìwà ó máa ń dà wá gan o àkí ló hápùn gan kí ló fẹ́ jẹ sówó ni ó dà máa fún ẹ tó bá fẹ́ wọṣọ ara aṣọ sí ẹ lọ́rùn wọn aláyé ṣe lè jẹ bákẹ́ kan tán ni
adé bẹ́ẹ̀ sọ̀rọ̀ wàrùn kí ló ṣẹlẹ̀ ẹdìyẹ ni ẹni oníṣòro la máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ o kò wọ́pọ̀ ní gbogbo ẹ tí mò ń bá sọ̀rọ̀ o dúpẹ́ tiẹ̀ sọpẹ́ tiẹ̀ fàṣásí o ẹ sọ bá lè fẹ́ jẹ. ok nǹkan tó wà ń bẹ ni pé màá fi sọ́kàn màá mọ̀ ọ́. aláì kò sọ̀rọ̀ pé òun rò kankan kò sọ̀rọ̀ pé ò ti gbà kí ló ń rò fún ṣèbó ló fẹ́ mu ní màmá náwó ó dà máa ṣègbéyàwó kàn fẹ́ èmi ìwọ kò sọ fẹ́ mi gbẹ ó já. ó dáná má bínú torí Ọlọ́run ṣé wọ́n máa ń fagbára fẹ́yàn. agbára kọ́lé lè mú kàn sọ fún ẹ kàn gbà fẹ́ mi sọ̀rọ̀ agbára ń bẹ. ó dáná ọmọ nǹkan tí wọ́n sọ ni wípé yára alẹ́ màá rí ẹ lálẹ́ Ọlọ́run. Fàṣásí wàláì ní ìrì ọlá lẹ́sẹ̀. Fàṣásí o ní ìrì ọlá lẹ́. Fàṣásí o ní fẹ́ jàyàn o gbóòórùn ẹsẹ̀ tó kò jẹ́. wọ́n ní sọ fún ọ. màmá o sáré. ó yá nǹkan tí mo kọ́ ẹ̀ ń dẹ̀ yá bẹ́ẹ̀ rí jẹ́ lọ. wọ́n máa fọ́ gbogbo mú ẹ mo sọ́yìn tó bá jẹ ilé wa guide tó bá jọwọ́ ìwà fẹ́lẹ́ guide let's go. something. rí o kò sí bọ́jà ṣe fẹ́ pẹ́ láyé tó ẹrù ògùn náà ni. má wọrí ó dijọ́ mi ọjọ́ rẹ̀ wọ́n mú ìyá ẹ̀ wọ́n kọlà fún ẹ. àwọn agbẹ́ ẹ̀mú lásán mú yàrá já ẹ̀ máa jẹ. ọ̀rọ̀kọ́rọ̀ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀kọ́rọ̀ ló fẹ́ gbọ́ ọmọ olójú kan tí ń ta kò tó ọ̀rọ̀kọ́rọ̀ ló fẹ́ mọ̀ọ́dé òwàdí ó mo ní tá a bá lóde ní ẹni lọ́mọdé kàwọ́ bàbá lóde jìèjì lọ́mọdé kàwọ́ tàbá lóde tẹ̀ràn tọ́dẹ̀ bàtà làákà bàbá lóde ní ẹni tọ́wọ́ ẹnu ẹni láàrin. níta bá dàrún tá a bá ń lẹ́nu làágbé mi bàbá lóde fà ìfàálẹ̀ fòkun tẹ̀rù kọ́ bẹ̀rù kọ́ bá rògbò bá fámọ́dọ̀ gẹ̀rẹ́rẹ́rẹ́rẹ́. Fàṣásí. bọ̀dá mi tá a bá lóde yé gbogbo yìí sọ̀rọ̀ kọ́mọ kìje o àìsà kì í sọ̀rọ̀ kọ́mọ kìje o tá a bá lóde ẹ̀jọ̀ ọ̀rẹ́ mi jọ mímọ jọ̀rẹ́ mi tù kún fi mú já sí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn. Gbogbo ń tó sọ pátápátá ní gbádùn òde gbà mọ́ mi ṣùgbọ́n kí ilé tó ti ṣe láàárọ̀ ọdún kí
kí ló dé tí wọ́n máa mú tí ìwọ kí n dé ọlọ́run mo ṣe tó yìí fẹ́ pọ̀ tí ló máa jí mu láàárọ̀ kùtùkùtù. Ìkíní náà òun mu ọtí sínú òfìfo ó mọ̀ pé dangerous. Ẹ̀kejì òun mu ọtí láì fọnù bóyá ló ti ó tiẹ̀ mo ṣọ́ ó fọnù láàárọ̀ yìí. bọ̀dá sẹ́rí kéèyàn fọnù kó tó jẹun àbí kó mutí àbí kó jẹun kó tó fọnù kò sí ètò èèyàn ṣe ń bẹ̀ náà tí ọ̀dọ̀ gbà ṣẹ́gbọ́n. All right, mo ti gbọ́ tó sọ ní ká pa ẹ̀ tí kí ló fẹ́ mú ṣe ní pàtó gan-an èkó ló wáyé ó sì lóko kí ló fẹ́ mú ṣe ní pàtó gẹ́gẹ́ bí iṣẹ́ ó ṣáà lè jókòó báyìí ó mọ̀ pé ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùgbọ́n bẹ́ẹ̀ iṣẹ́. bọ̀dá ọwọ́ tó dilẹ̀ lè sùn yá lò lóòótọ́ ṣùgbọ́n èmi gan fúnra mi kò dùn mọ́ mi nú bí mo ṣe ń dúró lé látàárọ̀ títí dalẹ́ tí mi ò wá nǹkan kan ṣe owó èmi náà kẹ́mi náà rí nǹkan ṣe àwọn ìgbà tí ó sì á sì gbọ́dọ̀ lùsì tún ti ń tó gẹ̀dá léèyàn bá níṣẹ́ yóò nira ni ìwọ owó tó kó kalẹ̀ tí mò ń mú yìí sí i ìwọ náà ló kó kalẹ̀ bí ọ̀bà rẹ̀ èèyàn mú yọ̀mọ̀ bínú ó wo èmi náà kémi náà níṣẹ́ lọ́wọ́ kémi náà ní sí ṣùgbọ́n mo bá yín sọ pípé kẹ́ ẹ bá wáṣẹ́ ẹ mọ̀ pé ó wù mí kémi gan fúnra mi kí n jókòó rọ̀ kémi náà ní jókòó rọ̀ wọ́n tẹ bá mi wáṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ olówó ńlá nísìnyí tí wọ́n mọ̀ sanwó gidi fún mi inú mi á dùn wọ́n gbà tẹ́ ẹ̀ bá wá gbọ́. ṣe mo dákẹ́ dùn sórí èmi ń gbégbèsè mo ṣe máa ríṣẹ́ máa dẹ́ kọ́ntínú láti máa gbégbèsè yẹn ìwọ náà jókòó kó mú ẹ irúṣẹ́ tó bá fẹ́ ṣe tó fi lè nílọ síwájú ibi tó máa gbé mọ́tò fún ẹ bọ̀bí ni tó máa ó ní lẹ́kùn téèyàn ń dé kéèyàn tó ṣiṣẹ́ bí kankan tó gbé mọ́tò fún yàn abẹ́rọ̀ mi ò yí ẹni. lọ́dà kò sí sẹ́tẹ̀ bá mi wá tí mi ò ṣe ẹ sábà wáṣẹ́ tó lówó tó dáa tí wọ́n máa sanwó gidi fún mi tèmi náà ti ní mọ́tò tó jẹ́ pé mọ́tò bọ̀gìnì tí wọ́n sì máa sanwó tó dáa fún mi ẹ bá ti wáyìn fún mi kí ló dé tí ń sọ pé mo ò sí. èmi á kọ́ntínú láti máa bẹ̀ wá iṣẹ́ ìwọ náà kọ́ntínú láti máa rú mi pé kí ló fẹ́ ṣe tó máa mú lọ síwájú fún ẹ. lọ́dà gbogbo sẹ́tẹ̀ bá ti wá fún mi fún mi sí àwọn ọmọ àwọn tí láàárọ̀ kò dáa ṣe dáa máa dà. Kẹ́yà ṣe o. ok o ti gbọ́ má bàa ní má wọ̀ ẹ́. kí wọ́n á lọ jẹun só ń jẹ lọ́rọ̀ mi kàn nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ọkọ rẹ tó sọ sí mi lára nísìn kémi náà sì wà gbọ́ bẹ́ẹ̀ kí n máa lọ jẹun só ń jẹ lọ́rọ̀ mi kàn. ìbọn yín sọ̀rọ̀ sí ẹ̀bí náà mi ò rí lè mọ ọkọ tẹjọ́ ń sọ mo mọ̀ pé fún ìlọsíwájú nìkan tí ẹ̀gbọ́n máa bá yẹn sọ àti pé ewu kan tẹ̀ mọ́ pẹ̀lú ní òfìfo ó máa da gbogbo sísítẹ̀mù yẹn ronú tí ẹ̀ bá jẹun ó yẹ jẹ kí wọ́n lè jẹun kí wọ́n lè jẹun ẹ̀gbìn sílẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ kí wọ́n lè wọ́n gbọ́ ọkọ mi. tó mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá nílé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín àṣà àti ìṣe tí a bá sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe a ó sọ̀rọ̀ bí a ti ṣe ń wọṣọ a ó sọ̀rọ̀ bí a ti ṣe ń jẹun bí a ti ṣe ń lùlù bí a ti ṣe ń jó bí a ti ṣe ń kọrin nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Oòduà báwo lẹ́yìn ṣe ń jó tí yín lù yín báwo la ṣe ń jó tí wà ń lù wá orin wo lẹ́yìn kọ́ ń lù yín orin wo làwa ń kọ́ ń lù wá. mo ní àwọn àlejò méjì ní ìkàlẹ̀ tí wọ́n mọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá tí wọ́n ò bá wa túnà náà ẹ̀ tí yóò ti ọyé gbogbo wa yékéyéké àwọn náà ni wọ́n wà níkàlẹ̀ yìí. alàgbà ẹ káàbọ̀ sórí ètò. mo kí gbogbo ojú tó ń wò mí nílé orúkọ tèmi ni JK Olúfẹ́mi Gbadéyànká ọmọ orílẹ̀-èdè lèmi ṣùgbọ́n aṣojú ni mo jẹ́ ní iléeṣẹ́ Tribute Promoters Initiative ní àti ilẹ̀ òkèèrè lókè òkun lọ́hùn. ẹ rí i pé arábìnrin tó jókòó yìí àwọn gangan ni òṣìṣẹ́ iléeṣẹ́ náà láti òkè òkun àwọn nìkan kọ́ ni wọ́n wá sórílẹ̀-èdè yìí o wọ́n tó bíi mélòó wọ́n tó bíi méjì mẹ́ta kan tí wọ́n wá ṣùgbọ́n àwọn èèyàn wọn tó kù wọ́n tún wà níbì kan tí wọ́n náà tún ṣe agbátẹrù lórí nǹkan tá a torí ẹ̀ wórí ètò yìí. kí ni nǹkan tí wọ́n torí ẹ̀ wá sórí ètò ń tọ́ àtorí ẹ̀ wá ni pé wọ́n fẹ́ ṣe ìdíje lórí ijó ìbílẹ̀ orin ìbílẹ̀ aṣọ wíwọ̀ èmi ni o eléégún ni o àwa onígunukó ni o àwa olóró ni o òòṣà gẹ̀lẹ̀dẹ́ ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ títí torí àwọn òrìṣà wa nílẹ̀ wa pọ̀ tí a lè jó ijó ìbílẹ̀ ọlọ́ṣun ní ẹni o gbogbo ẹ̀ àmọ́ tí wọ́n bá wá pè wá
ọ̀nà tí a lè fi kópa ń bẹ̀ òun ni pé a máa gba fọ́ọ̀mù yìí kì í ṣe owó tó gara bẹ́ẹ̀ ṣe máa gba fọ́ọ̀mù náà òun ni fóònù nọ́mbà tó ń kọjá lórí tẹlifíṣàn yẹn ìyẹn ẹ̀rọ alágbèéká bó ṣe ń kọjá yẹn kọ sílẹ̀ tẹ́ bá ti kọ sílẹ̀ ẹ pè tẹ́ bá pè wọ́n á sọ bẹ́ẹ̀ ṣe máa gba fọ́ọ̀mù yín bẹ́ẹ̀ ṣe máa rìn bẹ́ẹ̀ ṣe máa ṣe tó máa fi bọ́ sójú ẹ̀ wọ́n á ṣàlàyé fún yín tí wọ́n bá ti wá ṣàlàyé fún yín tẹ́ bá kópa tí Ọlọ́run bá jẹ́ kí ẹ gbégbá orókè ní agbára Ọlọ́run ẹ̀bùn pàtàkì láti ìlú òyìnbó yàtọ̀ sí pé ẹ lọ ṣojú ìlú òyìnbó wọ́n kó yín lọ sọ́hùn fún ara wọn wọ́n á tún fún yín ní ẹ̀bùn pàtàkì tí ẹ̀yin gan máa mọ̀ pé oríire ńlá lélẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe àlejò wa ọ̀dà ìyáàfin ọ̀rọ̀ ẹ ti gbọ́ tí wọ́n sọ kalẹ̀ yìí o ẹ̀yin ló ẹ sọ. ẹ gbọ́ tí wọ́n sọ. mo ń gbọ́. ẹ náà mo yìnbó mẹ́. wọ́n ní káwọn kan wá díje. He's trying to ask you whether you have one or two things to tell me. ìbádùn màmí tó bá jẹ́ pé mo rí ọ̀nà tí mo fi lè dé ibẹ̀ ni ó wù mí kémi gan fúnra mi kí n kópa nínú nǹkan tí wọ́n yàn fẹ́ ṣe. Shaping African values, norms. Fàṣásí ẹni ẹlẹ́pàá mi máa kọjá ìyẹn ṣá kí ló fẹ́ lọ ṣe bẹ̀ sórí ló ń lọ kọ́bẹ̀ ni àbò ń lọ tàkìtì àbò ń lọ fò kéèké dáhùn wọ́n ń sọ̀rọ̀ ẹran tó dánú ọbẹ̀ ẹlẹ́dẹ̀ wá ọ̀pọ̀lọ́ ń bínú ìyẹn ni kí ni ṣé lè jẹ́ gẹ́gẹ́ bí ọdẹ tó ń pa àgbọ̀nrín tó ń pa túùkù òtúkọ ara ẹ̀ tẹ́ lẹ́yìn ìṣòtọ́rọ̀ wọ́n gbérí mò gbérí owó ló fa bàbá ṣòkòtò bàbá rẹ̀ kò lọ sóde ìbí nǹkan tẹ́kàn sọ fún mi ní pé Fàṣásí o wo irú ẹ̀kọ́ ni wọ́n wá ń bẹ̀ o má dẹ̀ já mi lórí ẹ̀ ọ̀rẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n àwọn àbí àwọn. eléyìí ò ṣe ọdẹ tó ń pa túùkù tó ń pa ọ̀gá àbí tó ń pa kìnnì kan ìdíje ẹni tí wọ́n ń wá tó máa lọ ṣojú wa nílùú òyìnbó wọ́n á lọ ṣojú Nàìjíríà nílùú òyìnbó nílẹ̀ wa láwọn funfun náà wá kò ń ṣe irú ẹ̀. wọ́n wá káyọ̀ bẹ́ẹ̀ wọ́n wá sọ pé èmi ò yẹ nílùú ètò. ní bí tẹ́jú ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sí àbúrò ẹ̀ ẹ̀yin náà lè sọ pé wọn ò ṣiṣẹ́ wọn ò ṣàmù wọn ò ṣó interest nínú ní òkùnkùn wọ́n tún wájà jàrí nǹkankan tí wọ́n ṣó interest nínú ẹ̀ nísìlẹ̀ tí wọ́n fi encourage wọn ewu bẹ́ ṣe ń bá wọn sọ̀rọ̀ ó kú dà ewu nǹkan tí wọ́n ṣe tẹ̀ ṣe ń gbé kẹ́ encourage wọn ẹ wọ́n bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣó fẹ́ fi rẹ̀ sí level tiẹ̀ dáhùn kí encourage ẹ̀ lórí kí ni ṣé eléyìí jẹ́ gẹ́gẹ́ bíi pé ó lọ kọ́ carpentry àwọn ó lọ ṣe fashion design wọn náà ń wọ ẹni tó máa ṣojú Nàìjíríà nílùú òyìnbó Fàṣásí sọ pé òun fẹ́ lọ ṣe ìdíje kí ni kí ló mọ̀ tó fẹ́ lọ ṣe. kí làwọn ti gbọ́ ìdíje kọ́ ìdẹ́jọ́ ni. Fàṣásí kí ló dé ọ̀sẹ̀ àlọ́ bẹ́ẹ̀ ní oko rọ́bà ọtí ẹ̀gbẹ́ yìí kankan. èmi náà kọ́ èyí ṣe pé wo èmi náà bẹ́ẹ̀. ṣé wọ́n wá sọ pé abúlé yìí ọ̀sán ni mi. èmi gan fẹ́ pò lábúlé mọ́ ṣùgbọ́n bọ̀dá mi Ọlábọ̀dé ló ní pé bí mo ṣe wà lábúlé yìí o òun ọ̀fẹ́ bẹ́ẹ̀ yí pé kí n máa bọ̀ wá sí Èkó pé tèmi náà bá wá sí Èkó o yí pé èmi gan rí gbogbo bí wọ́n ṣe ń ṣe ní Èkó o. kì í ṣe bẹ́ẹ̀ náà ni ọ̀sán mo bí mi pẹ̀lú rẹ ti wà ń gbà wà lọ́dọ̀ Olúọdẹ akéré má ṣe yàn jẹ agbọ́kèrè Ògúnjà. sórí ọ̀rọ̀ tó sọ òun ló mú mi rántí ìgbà tí mo wà tí mo ń tẹ̀lé Olúọdẹ káàkiri ó wá ṣẹlẹ̀ níjọ́ kan bàbá Olúọdẹ ó wá mú mi lọ sílé ẹmu agbá débẹ̀ bí bàbá ṣe dé báyìí bàbá ọ̀fẹ́ nu sọ̀rọ̀ ọmọ tí bàbá sọ ni bàbá kan mú orin ìjálá orin ọdẹ ọkàn fi sẹ́nu ni lọ́ba ní ẹ̀yin ń mẹ́mu ni ẹ̀yin ò mọ orúkọ tí wọ́n ń pẹ́mu bùbú yàáyàá lórúkọ tí wọ́n ń pẹ́mu ohun ẹ̀sìn mu tí ò níwo ohun àgùntàn mu tí ò léyìn òkè àparò tó mú ní ọjọ́ kìíní ó fi sorin kọni ó ń sọ wípé ń pa wáìn pa wáìn. tóná tó Fàṣásí agbọ́kèrè Ògúnyà ṣé bí wọ́n ti ń kọrin ìjálá nìyẹn ẹ gbọ́ bí oníjálá ti kọrin ìjálá ẹ lọ gbọ́ bí Fàṣásí ti kọrin Ògún ẹ̀
omi sàn ni wọ́n ń pẹmu ìsàná ni wọ́n ń pògùrọ̀ ṣàgbàjẹ́ lọ tí olóòjé ń jẹ́ ọlọ́ba àbẹ̀dù ọmọ ayínkíní bọ̀mọ́ lẹ́nu ààyè lọ́ba ẹrú ní bá ọgbà tá ayé lé ìwọ̀fà ní bá ọgbà yàrá lọ́ba tí dẹ́ tilẹ̀ gẹ̀ ní bá ọgbà tí ọ̀yá yá ọmọ yá tí ìṣègùn pẹ̀mú kéǹgbè tí ìjókòó ẹ̀mú tẹ̀lẹ̀ lọ́ba olù ní gbàdágbè àgbè ní bádẹ́nu àrá. ó tó mi òde o ó tó mi òde o wọ́n yẹn wá sọ tí mo bá wá gan mo wá fẹ́ sọ fún ọ. sórí èmi àti bọ̀dá mi Ọlábọ̀dé àwa nù ilé ńjọ́ kan àwa ń wo tẹlifíṣàn wọ́n wá ń ṣe àwọn ètò kan lórí tẹlifíṣàn wọ́n wá pè ní àṣà àbílẹ̀ níbi tá a ti wá ń wò ó ibẹ̀ ni wọ́n ti wá ń sọ pé wọ́n wá ẹni tí ó ṣe olórí orílẹ̀-èdè nínú àṣà àbílẹ̀ wọ́n pè káàkiri ni ó bí wọ́n ṣe sọ ni wọ́n á wò pé èmi náà gbà tí mo wà lábúlé mo mọ nǹkan tí ó dàbẹ́ ni pé wọ́n ń pè ní àṣà àbílẹ̀ orin ọdẹ náà àṣà àbílẹ̀ ni wọ́n wá fẹ́ wá káàkiri bí irú ìjẹ̀bú o apẹ̀pẹ̀ ìjẹ̀bú o igi ẹ̀gbá o káàkiri o ni wọ́n wá tí ó ṣe ẹni tí ó ṣe ìkànnì wọn tí wọ́n fi lọ so aṣojú nílùú òyìnbó wọ́n wá wò pé kí ni mo lè ṣe ó wọ́n ní jẹun wá sábúlé bọ̀kàn rántí ẹ ni mo ṣe rántí ẹ nu. Pàṣásí o ti borí. lóòótọ́. níbi ẹgbẹ́ ìjálá mo rí ilé ayé mo sì rí tọ̀run olóògùn ló lè sọpọ àbíkú tó bá fẹjú tó máa fẹjú sí i kó tó máa lọ ẹni àjọyọ̀ kó bá bá a jùmọ̀ kẹ́ á. nínú jọ́fẹ̀ ń jó ní mímí ọdẹ àwórí ọmọ olórí ọdẹ ó gbọ́ wúnìwúnì lọ́dọ̀ ẹ bọ́ra. sọ wá rí gbogbo tó ń sọ yèmí ni mo fẹ́ máa sọ ní ọ̀hún ní ìwà akọ torí ẹ̀ mo ṣe ní màá wá jókòó tì ọ́ ọ wà kọ́ mi ní gbogbo ẹ̀ ìwọ náà wà pẹ̀lú mi àjọ máa ṣe gbogbo ẹ̀ náà. ọjà mú orógbó wa kọ mẹ́gbàá wa kọ wúnìwúnì lọ́dọ̀ ẹ bọ́ra. nítorí pé kíni nítorí wípé èmi náà fúnra mi ò ń ṣe àgbò èsì mi ò ń ṣe mọ̀jẹ̀sí tó bá jẹ́ wípé ti ká ọkọ̀rin ọdẹ yìí náà. wọ́n máa gbé máa ṣe máma dára nù Fàṣásí máa ṣe máma dára nù eré ògùn máa ṣe máma dára nù máa ṣe máma dára nù òyìnbó máa kọ́ máma dára nù máa kọ́ máma dára nù eré ògùn máa ṣe máma dára nù máa ṣe máma dára nù. Okay, I like this. No, bàtà kọ́ o bàtà báwo bàtà àwọn oníbàtà bàtà dance troupe. Okay, bàtà. o ṣe pé ṣù. máa bá a kọ́sọ̀ mi jẹ́. I think they should look to the next level, okay? Okay, write it down, okay? Did you say that? No, I don't particularly like this one. Let's fast forward and. Okay, yes, this is Gele. kì í ṣe gẹ́lẹ́dẹ́ èwo ni gẹ́lẹ́dẹ́ gẹ̀lẹ́dẹ́ dance troupe gẹ̀lẹ́dẹ́. Can you please allow me to pronounce this to myself? It's gẹ̀lẹ́dẹ́ kì í ṣe gẹ́lẹ́dẹ́. It's all right, don't get all right. It's okay. àbímí lè rìn lé pé kí ló dé mò ń wẹ̀ tó ń pè mí pé. Calm down. kì í ṣe gẹ́lẹ́dẹ́ Calm down. gẹ̀lẹ́dẹ́. It's all right. I think we should go to the next level, okay? Okay, whatever. Gẹ̀lẹ́dẹ́ gẹ̀lẹ́dẹ́. Okay, now. Not really. Okay, now. But this is. wọ́n fẹ́ ìyá àlùlẹ̀ ò fẹ́ yẹn òyìnbó sọ ọ́. Sorry, how do you pronounce this? Kìnní nìyẹn apẹ́pẹ́ kìnní apẹ́pẹ́ mísíkì Ìjẹ̀bú apẹ́pẹ́. má pè má jẹ o mẹ́ta bẹ́ẹ̀ má pè náà apẹ́pẹ́. It's alright. apẹ́pẹ́ àti ẹ̀ṣẹ̀ mú. So we have 3 now. torí yà. And we have 3 more too. Okay. Let's fast forward to Òṣùgbó. This one is Òṣùgbó. Òṣùgbó is Òṣùgbó dance troupe. Òṣùgbó. Òṣùgbó. Okay. Òṣùgbó. No, hold on a second. You like to think about. I think all things considered, let's let them continuously. She says so. Only the English terms.
They are very, very good. Well, okay, why don't you? Well, let them move to the next stage. Let's fast forward to right. This is beautiful. This is beautiful. It is. This is good. The features. The features. What's called? Pronounce this. The features. That's true. Features. The features. I don't know. Hold on. Let's just No, excuse me. The next one is Ijala or the Ijala dance troupe. Okay, the hunters. Yes, the hunters. Okay. Yes. I like the way the guy moved in front of beautiful people stage, yes. Can I put that one? No, hold on. I think it's an incantation. It was nice. Look at the way the guy is sprinting up and down. I think they should go to the next level. Okay, the hunters dance. The hunters. Well, what's it pronounced? Their name is Ijala dance troupe. Ijala dance troupe. Ijala dance troupe. Yeah. Got it right. Ijala dance troupe. They should go on. They look like my favorite here. I like this. We have no. I pronounced it well, didn't I? Ijala. 1, 2, 3, 4. We have 5 already. We have one more to go then. One more to go. I pronounced it right, didn't I? Ijala. Ijala, yeah, you get it. Very good pronunciation. You get it. You get it. One more. Let's fast. No, I don't like this. Let's move. Okay. Olobatala. So that you might pronounce it. Don't pronounce it if it is very difficult to pronounce. It is Obatala dance troupe. We're all learning. Obatala dance. Obatala dance troupe. That's good. I like it. We're all learning. What's Orisha? No, I said you pronounce it well. Thank you. Thank you. I think we have our 6 now. It's complete. Okay. Well, let's see how they perform. I want to suggest, concerning all this list of dancing troupe that we have here, we have to specially give them special costumes. You must have that in mind. So they are using different costumes. It's your own responsibility. You must do that. I need to tell you. No, they will provide, but they might have little problem concerning the financial something. So we need to fund them. No finance, no problem. But they will provide the costumes because we know nothing about the culture. They know, but they need money. We won't pay. They might follow a costume to that. We'll see to that. No problem. Okay, thank you. Thank you very much. I think everything is okay now. Yes, I think. Kakọ́kọ́ ti di báyìí bẹ̀rẹ̀. I think yeah. Ẹ̀yin ni oníjàlá ẹ̀yin alágbẹ̀dẹ onígẹ̀lẹ̀gẹ̀lẹ̀ àbí. O fẹ́ bá yín sọ̀rọ̀. You can now talk to them. Okay. I congratulate you 3 for making it up to the stage, for journeying so far, for the effort you all have put to this stage. It's not easy to have gotten to this final stage with all the other 30 contestants. Now this stage is actually a very, 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 very crucial stage where you need to put in more effort than before. Now I need you all to go back home, put in more effort, practice better with your crew, because I actually need only one winner, not the 3 of you, just one person, who would also have the benefit of having an all-expense paid trip to any state, America, and also will represent us in an international festival. So you all need to put in your best, because I just need one winner. They don't know, but excuse me.
they don't understand your language. Okay, So it is better you breathe it. Let me talk to them. Okay, thank you. They will be thinking that you are singing. Okay. And that is how it will sound. Thank you. Okay. Ó ní wípé òun kí ẹ kú iṣẹ́ takuntakun. Ṣùgbọ́n ìpele tẹ́ wà yìí ẹ ń lọ sí ìpele àṣekágbá. Ìpele àṣekágbá yìí dẹ̀ rèé tẹ́ ẹ bá ti lè ṣe ẹnìkan ló máa win. Ẹni tó bá wá win nìyẹn ló máa lọ sílùú òyìnbó lọ ṣe ojú iléeṣẹ́ wọn. Ṣùgbọ́n ó dáa wọ́n ṣe kọ́kọ́ sọ yìí pé kẹ́ padà lọlé kẹ́ lọ bá àwọn ẹlẹgbẹ́ yín kẹ́ wá ṣe rìhásà gidi tẹ́ ẹ bá wá win ẹ̀ torí ẹni tó bá win ní àǹfààní ńlá pọ̀ fún o. Àkọ́kọ́ àǹfààní fẹ́ni tó bá win á gbalé á gba mọ́tò á gba ọ̀pọ̀lọpọ̀ owó wọ́n á tún wá try láti ṣe ètò ìwòsàn fún odindi ọdún kan òun àtàwọn ẹbí ẹ̀ wọn ò ní san kọ́bọ̀ fún ìwòsàn yẹn tó bá dàbí pé bóyá ara wọn ò lè lójijì àbí ẹni àìsàn tí bá máa ṣe wọn fún odindi ọdún kan iléeṣẹ́ yìí ló máa tọ́jú wọn. àwọn tó bá ṣe ipò kejì. bó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé wọ́n tiẹ̀ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ipò kejì àti pé àtẹ̀lé sọ bóyá àwọn méjì iná máa gbé ipò kejì ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀yin bàbá onígẹ̀lẹ̀lẹ̀ lẹ́ máa gbé ipò kìíní kí bàbá oníjàlá gbé ipò kejì bàbá oní apẹpẹ kó jáwọn náà máa gbé ipò kẹta àbí ẹnikẹ́ni tó bá yege náà yìí mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bá ti yege ló ní àǹfààní tí mo kà sílẹ̀ yẹn. ọmọ ẹ̀mí máa ń wẹ̀. ṣé ẹgbẹ́ kan ṣoore máa lọ náà wà ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. ẹnìkan ni ẹni tó bá gbé ẹni kan ṣoore máa mú tó bá ṣàṣeyọrí. ẹgbẹ́ ìrìn ìbákẹ́mu yẹn kò wá bọ̀ láti ìlú òyìnbó. agbalé agba mọ́tò a tún gbowó àti ìwòsàn. ó má gbà mọ́tò. agba mọ́tò sọ. màmá tó máa tọ́jú àwọn ọmọ rẹ̀. tẹbítẹbí ẹ ni o. àwa mẹ́tẹ̀ẹ̀ta kápàdé níbodè wàhálà àná gbéra lẹ́rìí tálábùnbọ̀n kọ́mọ owó kó bá forúkọ gbára wọn wá òun òkèrè òyìn fọ́. ẹ̀wọ́n ni gbogbo eléyìí tí ẹ̀ ń tẹ́ láti sọ. ṣáà ń gbáradì. ẹ̀ ń gbáradì. I know they are singing. They are singing. Can I tell them to go? Yeah, I'm done with them. Ó lóun ti ṣetán pẹ̀lú kẹ́ máa lọ. wọ́n ṣe say thank you. Gbọ́ o ti gbọ́. Is it thank you very much? Yeah, okay. Ó dà wọ́n. ẹ ṣe àríwọ̀ ẹ̀ máa bọ́ àríkà ẹ̀ máa ló kọjú ayé ojú ẹ̀ máa fọ́ etí ẹ̀ máa dùn. ẹ máa lọ dájú. ẹ máa fọwọ́ sálẹ̀ ẹ máa òkè gbàgbégbà. Thank you. Ìjọba máa thank you. Yeah. méjì kó o fi ń ṣe ọ̀rọ̀ mo fún ọ. sórí mo ṣe pé ká bọ́ síta inú òtẹ́ẹ̀lì. ẹ̀yin wo bí mo fẹ́ bí ẹ léèrè kìíní kan ìjìdí àṣekágbáyà fẹ́ ṣe yìí sórí àwa mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ máa ṣe ìdíje yìí ìwọ náà fojú ara rẹ wò léwọ̀ lérò kò má gbégbá orókè nù wa. ẹ wo tí a bá ní tanra wa àwọn oníjàlá yẹn lẹ́rù wọn bà mí torí pé àwọn oníjàlá yẹn iṣẹ́ náà ṣe o. àdá ẹ yẹ wo bí sórí wo ro yẹn gẹ́lẹ́ ń remi náà rò àwọn oníjàlá yẹn ń rẹrù wọn bá ń rò ń bèmí náà jù wo bí sórí káàkiri tètè ya wò dáadáa ọlọ́mọdé ká fìdí rẹ mi adẹ gbọ́dọ̀ ọgbọ́n dá sí ọgbọ́n yàbá máa dá sí lè mo fẹ́ kí ìwọ náà kó wá rò kájọ rò ọgbọ́n ìṣòro lérò pa lè dà. kò sí ọgbọ́n kankan tá a lè dá o ọgbọ́n ò la fẹ́ dá àwa mẹ́ta náà ni a fẹ́ ṣe ìdíje àṣekágbá àwa onígẹ̀lẹ̀dẹ̀ oníjàlá àti apẹ́pẹ́ ọgbọ́n ò la fẹ́ dá. wo àwọn bàbá wa rè pé òun àgbàlagbà fi jẹ̀kọ́ abẹ́ ìwé òru wa ìyẹn kò ṣeé sọ níta gbangba àmọ́ líyo pé o ti fara mọ́ kí mo wá ti ṣọ̀kan báyìí wo ọ̀nì wá. ó ti dáa. lágbára ọlọ́run àwa rè máa borí. ó mọ̀ pé ọjọ́ orí mi ju tiẹ̀ lọ gbogbo rẹ̀ mo ti rò pápápá èyí tó ń bà mí lẹ́rù tẹ́lẹ̀ rí pé kò kí n bá fọwọ́ sí àbọ̀ níyì mo wá ti ṣọ̀kan báyìí
jẹ́ ká má la ṣe fàájì wa. mo ti lọ lóyìnbó. o ti lọ ṣé ẹnì kọ̀ọ̀rọ̀ kọ̀ lóyìn ṣé wọn kò sí ìlú òyìnbó níwájú rẹ báyìí lóyìnbó wà níbẹ̀. ó wà bẹ́ẹ̀. bó ṣe rí rí ẹ jẹ́ ká lọ ká má la ṣe fàájì wa kó oríire. ẹ kúrọ̀lẹ́ o èyí ni ìròyìn ní ṣókí láti iléeṣẹ́ Tribute Television Alimot Olúwaníṣọlá ni akàròyìn ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Olórí orílẹ̀-èdè wa ti kìlọ̀ fún àwọn amòòkùnṣèkà wípé kí wọ́n tọwọ́ ọmọ wọn bọ́ṣọ. Gómìnà ìpínlẹ̀ yìí sọ wípé òun kò ní fi ààyè gba àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ yìí. Òní ni wọ́n ṣe ìpele kejì nínú ìdíje àṣà tí ó ń lọ lọ́wọ́. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Olórí orílẹ̀-èdè wa ti kìlọ̀ fún àwọn amòòkùnṣèkà àwọn ọ̀tá fàsókè yìí dóborí wípé kí wọ́n jáwọ́ nínú iṣẹ́ ibi kí wọ́n yé fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò mọ́. Ọ̀rọ̀ yìí wáyé lásìkò tí olórí orílẹ̀-èdè ń fún àwọn olùdáàbòbò láṣẹ wípé ibikíbi tí àwọn ọ̀daràn yìí bá wà kí wọ́n wá wọn jáde. rán àfún yín ṣe àsìkò tí tó kẹ́ palẹ̀mọ́ olè rán àfún yín ṣe. Òní ni wọ́n ń ṣe ìpele kejì nínú ìdíje àṣà ìbílẹ̀ wa tí ó ń lọ lọ́wọ́ ní olú ìlú wa ní Àbújá. Nínú àwọn 6 tí wọ́n díje lónìí àwọn 3 péré ni wọ́n perégedé sí ìpele kẹta èyí tí ó jẹ́ ìdíje àṣekágbá ìdíje náà. Orúkọ ẹgbẹ́ àkọ́kọ́ tí ó perégedé ni Gẹ̀lẹ̀dẹ́ láti Ẹ̀gbádò, Apẹpẹ láti Ìjẹ̀bú àti Ìjálá Ọdẹ láti Ọ̀yọ́. Akọ̀ròyìn wa tó wà níbi ìdíje náà fi ọ̀rọ̀ wá àwọn 3 yìí lẹ́nu wò. Ẹ jẹ́ kí a gbọ́ ohun tí wọ́n sọ. Ẹ ra sà, ẹ kú ìdíje ni, ẹ dára pẹ́ fara lé sà. Orúkọ tèmi ni ọmọ Balúayé Babátúndé. Ẹ ṣe sà, báwo ni inú ilé dùn sí ìdíje níyì? Yá ìdíje yẹn ń lọ dáadáa, ó ń lọ dáadáa tí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé tí àwọn tí wọ́n yàn sí orí ìjókòó kankan wọn máa ṣe àyẹ̀wò ìjíde tá à ń ṣe yìí wọn ò ní fi gbá kan bọ̀ kan nú pẹ̀lú àṣẹ tó lọ́wọ́ aláàmà borí torí pé tí ọba gun ẹṣin nù mí báyìí gèrègè báyìí ló máa lọ. But ṣé inú yín dùn ayọ̀ kún pé ẹwà náà 3 tí wọ́n fún àṣeparí ìdíje yẹn? Ẹ mọ yá wa tá a bẹ̀rẹ̀ ní oríṣiríṣi ijó làwa ti jó alélọ́gọ́rùn-ún tá a bẹ̀rẹ̀ díje yìí kó tó pa ṣẹ́kù bíi 3 tákù yìí níjọ́ tó bá máa ṣe àṣeparí ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé kékeré kọ́ ni ké kò yé ẹ̀rọ ẹ̀yìn tẹ́ ọkùnrin báyìí ẹ̀yin ò lè jójó gẹ̀rẹ́dẹ́ àbí ó. Ẹ ṣe gan sà, a tún máa padà rí yín sà. Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run, God bless you, God bless Nigeria. mo ń wá o. alo alẹ́ lọ ti kọ̀ lẹ́yìn ọgbà àdúpẹ́ àtútù bòrúwé ìwé o àborí o àjáwé olúborí mo wà ná àwọn 3 yìí máa lọ ilé òyìnbó màá gbé ẹ̀dẹ́yìn má bọ́ tẹlifíṣàn sọ̀rọ̀ yín bọ́ tẹlifíṣàn sọ̀rọ̀ eburu máa ṣèyàn ẹ má bínú o. Bàbá mo fẹ́ kí dárúkọ yín fún gbogbo àwọn ará ilé. ẹ ṣe èmi ni Muniru Àdìó olórí alápẹ́pẹ́ Ìjẹ̀bú. Báwo ni inú yín ṣe dùn tó fún ìdíje tẹ́ ṣe lénìí? Ṣe rí inú mi yún o kó ní ọgbù ẹ̀ ṣìnúkù mi èlé kọsẹ̀ o gẹ́rẹ́ wá ìró mama lọ èlé kọsẹ̀ o dèdè náà ṣọ́ ń lọ́pọ̀ ìṣẹ̀kúnrẹ́ gẹ́jẹ́. Ẹ ṣe gan, kí wàá ní ìgbà ìtẹ́ni fún àṣekágbá ètò yìí? Ìgbáradì oko wọn ò lọ ẹ̀wọ̀n rà mí òkùnkùn ṣùbìrì ẹ̀yẹ oko mi kéréré àwo ni mi ò àwo orí mọ́lùsì ìmọ̀ mi náwo àwo ẹ̀jẹ̀ ká yíyẹn nù ìgbáradì ẹ̀yìn ẹ̀nu mi. Ọlọ́run fún ìṣe sá. Àbáṣẹ o ẹni wọn àríkà ẹ máa rúkọ lọ ayé. Ẹ sà, ẹ dẹ̀ kú ìdíje ní ìsà. Ẹ sà, gẹ́gẹ́ bí olórí ọdẹ báwo ni lè dùn sí ìdíje ọjọ́ òní sà? Èmi Fàṣásí ni èmi bí inú mi ṣe dùn tó lónìí yìí béèyàn bá gẹ̀ẹ́sì níkùn mi kò ní kọsẹ̀ nítorí pé lónìí yìí n ò tiẹ̀ lérò pé máa bára mi àbí máa wà lára àwọn 3 tó kù tí wọ́n máa mú ṣùgbọ́n gbà tí wọ́n ń sọ nínú ilé yìí pé àwa náà wà ní ara àwọn 3 ògùn ọ̀sẹ̀ o àbí orí mi báyìí. Fàṣásí agbọ́kẹrẹ ògùn yà sórí bí ẹgbẹ́ Ìjálá mo rí ilé ayé mo sì rí tọ̀run olóògùn ló lè sọkọ àbíkú tó bá fẹ́jú tó máa fẹ́tù sí i kó tó máa lọ èmi arínádẹ́gbó bàbá Àjùmọ̀kẹ́ àgbà. Dádì, Ìjálá tẹ̀ ń sùn yìí ṣé ẹ jogún bá ní abẹ́ ẹ̀kọ́?
sọrí ọ̀rọ̀ ìjálá yìí nídìílé tiwa ọlọ́dẹ ni wá sọ wá rí ìjálá yìí kò síbi tá a ti lè kọ́ tó bá ti rìn sí ìyàn lára. ọ̀gá kàṣáṣe o iwájú ọdẹ bí iná lórí àkọ̀yìnsẹ́ ọlọ́run bí ògùngùn màrè agbèdégbèdé ọdẹ wa ń ṣe bí èrì bí ọ̀wọ̀wọ̀ ògùn gbọ́lọ́jàlẹ̀ ògùn gbọ́lọ́jàlẹ̀ láàká ayé máa ń gbọ́ lájàlẹ̀. ògùn gbọ́ lájàlẹ̀ láàká ayé máa ń gbọ́ lájàlẹ̀. Olúwa ṣeun Olúwa ṣeun Fàṣásí àbúrò ayé àbúrò nǹkan tá a mú bí eré bí àwàdà ń jọ sí ó mà ti ń dòun alábọ́ọ̀rún mà ti ń dẹ̀ òun rè kẹ́ ó mà ti dé ìpele kẹta nínú gbogbo ìdíje tó ń ṣe yìí. ìyẹn lè máa fi mọ̀ wípé Ọlọ́run ọba òun nìkan ló mọ ibi tí orí tó ń bá ẹsẹ̀ rí. Mo kàn gbàdúrà fún bàbá ọkọ mi wípé bí orí ṣe gbé mi dé ilé Ọlábọ̀dé ọmọ Ọ̀jẹ̀kúnlé bẹ́ẹ̀ ni bàbá ọkọ mi ṣe máa gbégbá orókè gbogbo ìgbà tí wọ́n bá máa announce last result pátápátá bàbá ọkọ mi ló máa gbégbá orókè. Ǹjẹ́ kọ́kọ́ ṣàmìná èròǹgbà wa bá tọ́lọ́run pàdé ṣùgbọ́n tó mọ̀ tí èèyàn bá ṣe award wọ́n nominate yàn lásán oríire ńlá ni ó fi hàn tó wọ́n mọ rírì iṣẹ́ ibi tó tiẹ̀ bá lè dá. Òun tiẹ̀ ti ṣoríire ó dẹ̀ máa ṣoríire ó dẹ̀ máa gbére yẹn dé láṣẹ Èdùmàrè. Bàbá ọkọ mi láàfíà. Òun tá a bá ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká máa dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ náà ká máa dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ náà nítorí pé akitiyan ẹ lórí ẹ̀ ó pọ̀ akitiyan ẹ lórí ẹ̀ pọ̀ gidi gan you see ó gbàwẹ̀ ó gbàdúrà òṣèlú tó wà fi dídá mi ó ń lọ ṣe ránú bẹ́ẹ̀ ni. ọpẹ́ ní fọlọ àwòrán ó ti rí Fàṣásí. ẹ̀yin mélòó ni ẹ wá kù sẹ́nu ìdíje ọba ẹ̀ṣẹ̀. wọn apẹrẹ ni wọn àríkẹ wọn máa rí kọlu ayé ayẹyẹ ṣùgbọ́n àwọn ìdẹ́kùn náà àdẹ̀tì náà àwa mẹ́ta rẹ̀ kú níbẹ̀. péréte. nú àwa mẹ́ta yẹn kẹ̀ rabaraba ti bọ́ kàn nẹ́ni rabaraba ti bọ́ yẹn ṣùgbọ́n wọ́n fọ ẹnu ojú rẹ̀ kò jẹ́ òkèèrè róńgbèmí ṣe kiri ró máa ti máa kú kéré ẹ̀ wá òun wá kẹ̀rí àwọn ará ẹ̀dẹ́ ilé ẹ̀dì yẹn ṣé kí n fọ kí n wá bá wọn ń rìn lẹ́wẹ̀ẹ́ oyin wọn ni wọn o gbèsè ti kúnlẹ̀ yín wọ́n àfi kí n gbé igba orókè kéṣù àmà bẹ rómi o kí n bẹ rómi máa nẹ́ epo ṣànra. odòdì ṣebí kálẹ̀gbà ẹ náà ló ṣe tọrú wa wá ẹ ní iye ọmọ ní gbọmọ ìkùrẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ó ti sọ́ta wo ẹ bá sáta wo àwa wá nǹkan sí. ẹ gbà mí o a lè fọ hẹ́n ká tó máa fọ hẹ́yìn o. wọn ní pín ẹran kán mọ́ pé tó ròǹrò. àṣẹ o. bàbá gbadégbadé báyìí àtàlà ń gba fún. wá àfi kí n gbé gbá orókè o kí n gbé ràn abọ́jẹ jù kí n rí kíní ẹ̀ ṣe máa bẹ rómi o àbí kí n nẹ̀ po ṣanra màá nẹ̀ po ṣanra o màá sá lọ́gùn. n ti máa ṣe ni wípé wàá padà wá. ń ra máa ṣe wé má dọ̀tún la. ọ̀tún la àyè sì wá bó ṣe àárọ̀ kùtù ọ̀la kó o jí rí mi. lọ́la òde. a ti ṣètò kan lẹ́ẹ̀dì ẹ̀. ẹ bọ̀rọ̀ tó bá lọ lọ. máa dúpẹ́ máa dúpẹ́ o. ìkéke igi ló ń lérí igi. wá. bàbá ti pín ẹran tán pé epo lọ́jà. bẹ́ẹ̀ni Yorùbá ó gbọ́dọ̀ mọ̀ sí. kẹ́ bá mi ṣe kókù náà. máa pè kàn ó. Arido
kò sí gbogbo ojo ló ṣe. Ojo ló ṣe, ojo ló ṣe, kò sókúta kò sí gbogbo ojo ló ṣe. Kójójójó bó fẹ́ kú òwà rogo lọ́la, aráyé àwa rogo lọ́la. Kójójójó bó fẹ́ kú òwà rogo lọ́la, aráyé wà rogo lọ́la. Bàbá lóde, bàbá ṣeré, bàbá lóde, bàbá ṣeré. Àrídóyọ̀ ń bàbá mi yóò bá mi wí. Bàbá lóde, bàbá ṣeré, bàbá lóde, bàbá ṣeré. Àrídóyọ̀ ń bàbá wa yóò bá mi wí. Àṣeré àrídóyọ̀ ń bàbá mi yóò bá mi wí. Ojo ló ṣe, ojo ló ṣe, kò sókúta kò sí gbogbo ojo ló. Kò sókúta kò sí gbogbo ojo ló ṣe. Kò sókúta kò sí gbogbo ojo ló ṣe. Òpèrè lèwe yéyé, òpèrè lèwe lówó àlàtà kò fòyà. Òpèrè lèwe bàbá pàdé. Excuse me, Oyinbo, excuse me. Do you like the way that the masquerade just fell down? Beautiful, beautiful. Mo gbé gẹ̀lẹ̀dẹ̀ ṣubú òyìnbó ní beautiful. Ẹni tí ò mọ nǹkan kan, àwọn tó yẹ pé wọ́n ti ṣàṣẹ́ra wọn. You see that style? Stagecraft, beautiful. Mo gbé àkàbà àgádágodo ni wọ́n ṣàṣẹ́ra wọn. Pardon? Mo kẹran kò lè yé. Ó ní pardon. Just continue with what you are doing. Tí mò ń sọ ò lè yẹ àwa la ní culture tiwa. Ẹ̀wẹ̀ lórí ìdíje ilé tí ń ṣàṣẹ́ra wọn. Ẹjọ́ ìyá mẹ́jọ bá mi ẹ má bínú Ọlọ́run á dúró tí gbogbo wa mo rò pé ẹ náà rí ìkọjú ìṣẹ̀lẹ̀ mẹ́rin sí àbí ṣàrí ń tá wá ṣe eré lásán ọwọ́ pẹlẹmbẹ làwọn fi mú àmọ́ pé nǹkan tó jẹ́ pé ká máa jira ẹ gbà pẹ̀rọ tó fà báyìí tí ò yá nọ́mọ̀ níta ẹ̀jọ̀ ẹ̀. Ṣàlàó ṣàlàfíà ṣàlàó ṣàlàfíà ṣàlàfíà ni mo bá wẹ̀ o ọ̀rọ̀ mi ṣe ṣàlàfíà ni mo bá wẹ̀ o ọ̀rọ̀ mi ṣe o èèpà. Ṣàlàó ṣàlàfíà ṣàlàó ṣàlàfíà ṣàlàfíà ni mo bá wẹ̀ o ọ̀rọ̀ mi ṣe. ọ̀pọ̀ òyìnbó fi dídùn ṣẹ̀fà ẹ̀gúnwé lára rẹ̀ ó dénú rẹ̀ wò. ìkà mi kí wọ́n wá mi dá wọn a má ṣe bí ẹni ìnáwó nulẹ̀. àwa ronú rẹ o. àwa ronú rẹ o. ayé ń fún nẹ́nẹ́ o. àwa ronú rẹ o. àwa ronú rẹ o. ayé ń fún nẹ́nẹ́ o.
ọgbẹ̀yìn bó fi dídùn ṣe wà ẹgbẹ́ ìdára rẹ̀ ó dénú rẹ̀ wò. àwàrò olórùn rẹ̀ o àwàrò olórùn rẹ̀ o ayé kú nẹ́ẹ̀nẹ́ o òkùnkẹ́ oníwẹ̀kùn wà ó kẹ̀yìn lójú fọ́nfọ́n wáyé. ó lọ ẹ̀wẹ̀ rà mí o ẹjẹ́ tó wálẹ̀ pẹ̀sẹ̀ kó má di tara oko. má wíwèé rọ́bà yé má wíwèé ní gómìnà o má wíwèé rọ́bà yé má wíwèé ní gómìnà o má sọ̀rọ̀ wérí gómìnà o kó yẹ kó jọ̀wọ́ kó bá wa tún ṣe. ẹ̀wẹ̀ onímàlẹ́ ẹ̀bẹ̀ lábẹ́ yín o ẹ bá wa tún ṣe. ẹ̀wẹ̀ onígbàgbọ́ o ẹ̀bẹ̀ lábẹ́ yín o ẹ bá wa tún ṣe. ẹ̀wẹ̀ oníṣẹ̀ṣe ẹ̀bẹ̀ lábẹ́ yín o ẹ bá wa tún ṣe. ìṣú di wíwọ́n o. àgbàdo mẹ́jùra náà jáde dé orí wọn gógó o. Èdùmàrè gbá mi o àmàdẹ̀mọ̀ bí àmì lọ o àmàdẹ̀rẹ̀ ni eyín rẹ̀ fún kékeré. àmàdẹ̀rẹ̀ ni eyín rẹ̀ fún kékeré o. àmàdẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀kú kéke. àmàdẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀kú kéke o. àgbẹ̀gbẹ̀ 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 o àgbẹ̀gbẹ̀ àgbẹ̀gbẹ̀ o àgbẹ̀gbẹ̀ gbẹ̀nìkà o àgbẹ̀gbẹ̀ tayò. àgbẹ̀gbẹ̀ o àgbẹ̀gbẹ̀ ẹni àwọn fàgbẹ̀gbẹ̀ tà yó ó ní àwọn fàgbẹ̀gbẹ̀ tà yó ó ní àwọn koko inamjo 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 inamjo. Please put your hands together for their Pepe dancers. Put your hands together, ladies and gentlemen. But that dance was awesome. All right, of course they are. All right, ladies and gentlemen, please make welcome all the way from Oyo, the Jala dancers, ladies and gentlemen. a ó kan àwọn ẹgbẹ́ ìjálá láti ìlú Ọ̀yọ́ ẹ pàtẹ́wọ́ fún wọn. The Jala dancers from Oyo. ẹgbẹ́ ìjálá láti ìlú Ọ̀yọ́ ó yá ẹ máa bọ̀. ìlà lákọ̀ọ́nù òkèjọ́ sí ìlà lákọ̀ọ́nù ẹ má gbọ́dọ̀ síbẹ̀ mọ́ lẹ́gbẹ́ ọ̀dẹ́. òkèjọ́ sí ìlà lákọ̀ọ́nù òkèjọ́ sí ìlà lákọ̀ọ́nù ẹ má gbọ́dọ̀ síbẹ̀ mọ́ lẹ́gbẹ́ ọ̀dẹ́. ẹ má gbọ́dọ̀ síbẹ̀ mọ́ ẹgbẹ́ ọ̀dẹ́ o. bàbá mi ìbàlẹ́ ni mo yà jù bàbá mi kọ́ńgà lójú ẹ̀rẹ́ olóró bẹ̀bẹ̀ ọmọ àlùlékùn akẹ́rọ̀
ìjálá adigbori lọlẹ̀ bí ọ̀pẹ̀tẹ̀ ikú méjì ọmọ polú bí oṣù lé tójú pa ní ìwòròkú tinú ogun dìde ikú tí ń pàdé ìrókò parako yìí ìjálá ní bí adigbori lọlẹ̀ bí ọ̀pẹ̀tẹ̀ wàràwàrà kó máa yá wàràwàrà kó máa yá abímọ lánà oúnjẹ lágbé abímọ lánà oúnjẹ lágbé abímọ lánà oúnjẹ lágbé. ọjọ́ bí ọ̀tán yegede 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 olúwo yegede ọjọ́ bí ọ̀tán yegede olúwo yegede ọjọ́ bí ọ̀tán yegede olúwo yegede. fàtàkì agbókèrè òkúyà fàtàkì agbókèrè òkúyà jẹ̀wọ̀ kúfọwọ́ ẹ̀dùn wọ̀. agbókèké orogbo jẹ́ àgọ́ àkọ́kú gbogbo ọ̀hún ní kòrò fàtàkì jẹ́ agbókèrè òkúyà. mo ní bàbá lóde ní ẹni lọ́mọdé kàwó bàbá lóde jì èjì lọ́mọdé kàwó bàbá lóde ta ẹran tàdé bàtà làákà bàbá lóde rí ẹni tó wẹnu ẹni àárín bàbá lóde àrùn tá a bá mú ẹnu là á gbé mi bàbá lóde fà ìfàlẹ́ ìfọkọ tẹ ẹrú kọ bẹ̀rù kọ́ bá roko tán àfàmọ́dọ̀ gẹ̀rẹ̀ bàbá lóde jẹ gbogbo yìí sọ̀rọ̀ ọmọ kìjẹ o àrẹ̀sà yìí sọ̀rọ̀ ọmọ kìjẹ o bàbá lóde jọ ọ̀rẹ́ mi yá mi mọ̀ jọ jọ̀rẹ́ mi kú ó fi mú jà sí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn bàbá lóde sàn ikú ló ní ká mọ̀ sàn kú àtẹwà ètò bàbá wa lóde wá wọ́n bá sẹ́nu kótó lórí ọdẹ máa bọ́ sí mi lẹ́nu ó pẹ́ ní ìhìmọ̀ wá ní ìhìmọ̀ wá ire wá mi wá ní ìhìmọ̀ wá wá mi wá ní ìhìmọ̀ wá ire wá mi wá ní ìhìmọ̀ wá wá mi wá ní ìhìmọ̀ wá ire wá mi wá ní ìhìmọ̀ wá wá mi wá ní ìhìmọ̀ wá ire wá mi wá ní ìhìmọ̀ wá wá ní ìhìmọ̀ wá ire wá mi wá ní ìhìmọ̀ wá wá mi wá ní. Why are you laughing? Did you go to school at all? At school? I forgo. Ṣùgbọ́n bá mi father, my mother, no money for hand. They to take me to school. Nobody for back to take me to school. That is why I no go school. So you can't communicate well. So you go there. I want to make her talk a bit here. I say, Mufema, I want to talk. Let me. Okay, I should teach you gradually. Yes. Let me start with common words Okay. like food. Food. When you want food, Yeah. you say, I want to eat. I want to seek. No, you say eat. 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 Yes. I want to eat. That's one. Yes. I want say o tún lè sọ mí fún mi. Torí mo fẹ́ máa lẹ́nu pọ̀ pé kí n tún lè sọ ìbò bíi tiẹ̀ yẹn. I want to be talk like you. If you want to bath, wash your body. You say, I want to go to the bathroom. I want to take my bath. And bathroom, say bathroom. A bath. I want to take my bath. Okay. Bathroom. Yeah, try. ó ṣe jẹ́jẹ́ o ó ṣe jẹ́jẹ́ o ó ṣe jẹ́jẹ́ o wo jẹ́ sọ fún ẹ ọ̀hún yẹn ò dàbí bíbá yìí o ìlú òyìnbó ò dàbí nàìjíríà o lọ́hùn yẹn ìlú tí ò sófin kò ṣẹ̀ṣẹ̀ ni o
ọlọ́run níjó ṣe wọn ọlọ́run lágbára ọlọ́run torí tó bá mú yàn ó ṣe báyìí tó fi sọ náà máa ṣe o ẹnìkan lọ gbẹ nìkan lẹ̀ kò ṣẹ́yìn bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ọlọ́run àwọn àwọn pẹ̀lú ẹ̀ ṣe ti gbọ́ ìyàwó ẹ̀ náà wà bí ó ló fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo bí wàá fẹ́ bá sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ hand on. Hello bàbá ọkọ mi. Aya mi láàfíà. Ṣé iná ti mọ̀ ń sìn pé ẹni tí àwa ayé bá ti wà lẹ́yìn ẹ̀ ó di dandan kó gbégbá orókè àwa ayé la wà lẹ́yìn yìí o tẹ́ fi gbégbá orókè. Lóòótọ́ mo tẹ̀ tí ń gbà nísìnyí sórí mọ̀ pé o ṣàdúrà kan fún mi nígbà tá a wà ní pálọ̀ wa níjọ́ yẹn o ṣàdúrà kan fún mi àdúrà ẹ̀ ti wá mọ́ mi báyìí torí mo ti ṣoríire mo ti gbégbá orókè. torí mo ṣe ní tẹ́ bá ti ń bọ̀ kẹ́yà mú commission mi dání tẹ́ bá ti fẹ́ wàhálà. Kékeré tiẹ̀ ni ọtí ẹ̀mọ́ tó sẹ̀ ní máa ṣe sọ̀páráìsì kan fún ẹ tí n bá ń bọ̀ ọmọ tí mò ń gbé bọ̀ àkàìmọ́lé òyìnbó. Òyìnbó lẹ fẹ́ mú wa ẹ máa mú bọ̀ ẹ̀yìn mi gbà ilé gbà àyè gbà kò sí wàhálà bàbá ọkọ mi. Ó ní àforí o àfọ̀ràn àfi tó ń bá mi dẹ́kọ̀ọ́ mo sáà nífẹ̀ẹ́ mi o tó bá gbọ́ òyìnbó tó sọ I love you I love you. Àjọ torí Ọlọ́run wo bá mi sọ fún bọ̀ọ̀dá mi wípé máa dé ní ọ̀la tí mo dẹ̀ fẹ́ dé yẹn abúlé ni mo fẹ́ dé sí mo fẹ́ kí wọ́n pe gbogbo èèyàn kí wọ́n wá pàdé mi kán wá rí mi kán ṣe ayẹyẹ ńlá fún mi kẹ́dẹ̀ wọ́n sọ fún àwọn ọmọdé tí wọ́n wà lábúlé pé káwọn náà wá torí tí mo ṣe nìyẹn tí mo fi gbégbá orókè ìjálá ni wọ́n àkúrà gan wọ́n gbádùn ẹ̀ gan torí náà mo fẹ́ kí wọ́n wá pàdé mi ṣẹ́gbọ́. máa sọ fún wọn all right kẹtẹkẹ kẹsọmọ jẹ́jẹ́ o èdè láyé o ó dàbọ̀ wọ́n lè náwó yín pé tó kẹ́mẹ́ gbàgbé láti sọ fún wọn lábúlé kí wọ́n fi lù pàdé àwọn o. ìlú kọ́ ìlú ṣé bí Ọlọ́run ṣe ń dára náà ni àfi bí ìgbà tí mò ń lálàá. ó lálàá reality ni ọba àjídára lọ́lọ́run kò sọ́nà tí ó lè gbà dára ẹ̀ ó gbọ́ òwe Yorùbá kan tó sọ pé ọ̀nà àrà lọ́lọ́run gbà ṣiṣẹ́. kó má fi wá dára tí ó pa wá lẹ́kún. àmín kó má fi wá dára tí ó dáa Ọlọ́run ló fi wá dára tó dáa ṣùgbọ́n ọ̀rọ̀ Fàṣásí Ọlọ́run ṣáàmì sí ni àti pé ọ̀rọ̀ cultural heritage ò rí bẹ́ẹ̀ yẹn téèyàn bá ti mọ̀ ọ́ ṣe nítòyìnbó ó mọ̀ ṣe ni tó bá lẹ́bùn wọ́n mọ̀ kó lẹ́bùn àgàgà kó wá jẹ́ àjẹbí àti tó ti wà nù blood ẹ̀ ọwọ́ kan ni à ń ṣe ní òsì ń bẹ̀ síbí wọn náà rí dúró ládé pọ̀ ọba kan sóló gbé lọ sílùú òyìnbó tó fi gboyè oríṣiríṣi ìlànà sí Nàìjíríà tó lọ gbé Nàìjíríà lọ́tẹ̀ lọ Ọlọ́run á jẹ́ kí Fàṣásí kó náà dé láyọ̀ tàlàfíà òun náà bá rí pọ̀ lágbára Ọlọ́run àmì o àmì o àmì bàbá ọkọ mi láàfíà. ẹ o ọ̀gá ọlọ́pàá kí sọ́kùnrin bá fẹ́ gba iye gbogbo rẹ̀ ká àdìgbé lọ ní sànsàn. ẹ kàn ṣàlàyé ibi ọtí rọmọ tèmi kí ọmọ ibi ọtí mọ́mọ́ wọn àgẹ́gẹ́ ni mo fẹ́ gbọ́ ẹ àìjẹ́ bẹ́ẹ̀ sọ̀kùnrin àgbá yé ria. wọ́n gbọ́ ní ṣe kí n ṣe n ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ ẹ ọmọ yẹ kan náírà ìrora méjèèjì kẹ́kọ̀ọ́ lè tó. kúdà Mr. Man kúdà bàbá Ìjẹ̀bú níbo lẹ ti rí àwọn ọmọ méjèèjì ẹ sọ̀rọ̀ gidi sẹ́ẹ̀ mọ̀ yí pé mo máa ń rí yín mo máa ń kọjá ládùúgbò yìí dáadáa tẹ́ ẹ bá wojú mi dáadáa ṣe é lójú yìí mọ̀. mo ti fún yín lówó ní street ó ti tó ẹ̀mẹ́ta. ẹ ń da ojú wọn mú ọ ní mọwọ́ mi yéye kébí má pa mi kú ni. ẹ mọ̀ yí pé ọlọ́pàá ni mí but now níbo lẹ ti rí àwọn ọmọ tẹ́ ẹ fi ń ta owó káàkiri. ẹjọ ẹ jẹ mi kọrẹ mi ṣe ẹ jẹ mi kọrẹ mi ṣe jẹ mi rọpò iṣẹ́ ni jẹ mi rọpò iṣẹ́ ni jẹ mi rọpò iṣẹ́ ni ẹjọ ẹ ṣàánú mi. torí Ọlọ́run níbi ọ̀rọ̀ yìí níbo lẹ ti rí àwọn ọmọ yẹn tẹ́ ẹ bá jẹ́wọ́ fún mi sìn máa fi bọ̀ fún ẹsẹ̀ yìí dànù sí. yẹ ẹ bẹ́ẹ̀ má gbé kí ni mi ti wẹ̀ dá ẹ jù bẹ́ẹ̀ dá ẹjọ ṣàánú mi bẹ́ẹ̀ bá fọ́ kí n lọ màá lọ àbí kí n tà àbọ̀ ẹ wọ̀ lọ́wọ́ ṣe rí ẹ wo màá mú ẹ lọ ibẹ̀ má yìí mọ́. àdìsá ayé yìí lè dá aláìní àdìsá kò sí pé. Bóyá
ẹ má bínú ẹ jẹ́ ìṣàlàyé múrú mo fi ń ṣe lọmọ yín bẹ̀rẹ̀ sí ní sunkún tó dẹ̀ tọrọ mọ́ kò máa tẹ̀lé. ẹ̀yin náà ìgbéde àgbọ̀rọ̀ dẹ̀ tẹ̀ sọ lẹ́nu màmá ẹ̀rọ ọmọ kan ṣe ọmọ yín tẹ̀lé àbí kí nìkan tẹ̀ sọ jáde lẹ́nu ibo ni kú ọmọ mi torí Ọlọ́run ṣe fẹ́ sọ pé fẹ́ bó tẹ̀ fẹ́ wà ní. ìgbé ni kẹ́ni. ṣé ẹ máa ọmọ méjèèjì ẹ sọ̀rọ̀ ẹ bá ṣe ń gbọ̀ ṣé ẹ máa ọmọ méjèèjì. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ wọ́n bàbá ilé yìí ń kọ́ ṣé ẹ mọ̀ wọ́n. mi ò mọ̀ wọ́n rí. wọ́n mi kú re lè ṣàrírí mi lè ṣàrírí ọlọ́pàá wọn ni mò ń gbà àwọn ọmọ ìnáwó rẹ̀ rí òun rí náà ní èkó ọmọ mi kó bá fọ́ mọ̀ mí rí sóhun kúrọ̀ olóyè mú kó nálàálẹ̀ ṣe rí ṣe mi náà fẹ́ dédé ṣe wá o ẹ̀sùn ló máa fa àwọn ọmọ ọlọ́mọ ṣe o agbé fún wọn ṣe náà rí kí n fún ṣe yẹn o ṣẹjọ́ mi o ní kèmí máa pa mí kú ọ̀rẹ́ mi náà wá wọ̀rọ̀ kí n fún ṣàdá o n kò kẹ́ má fìyà jẹ mí o ṣùgbọ́n ẹ̀wò ṣe o ẹni wáyọ ẹ máa gbọ́ ọmọ wọn lọ o ẹ ṣàánú mi o. ok madam báwo ti ń ṣe jẹ́. ìyá obìnrin ni ṣèbí ọ̀hún ló bí ọmọ kan mi sọ wétèrè mo fi ṣe kéde kan rẹ̀ gbogbo ọmọ mi sọ rẹ̀ ọmọ mi náà nàmi bí àgbésọ̀bọ̀dọ̀ gbáyé rẹ̀ lọ fáínálì. ok so àtìyá àti nani ẹ̀mí èjì ẹjọ́ ń kó ọmọ fáwọn alágbé kí wọ́n máa fi gbowó káàkiri àbí. no story kò tẹ́jọ́ nígbà wíyá police station let's go let's go. oògùn èṣìṣẹ́ rẹ̀ sún mi. ọ̀nà gbáyé rẹ̀ lọ fáínálì. bàbá Ìjẹ̀bú kí ló sún yín sí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. má dáràn àbí bí ń gbé bára mi rà ìṣẹ́jọ́ mi ẹ̀tọ́ rọ́lọ́ ẹ̀ṣánú mi ebi ni kèbí má pa ń kú ni wọn kàn ṣe ilé ìṣẹ̀lẹ̀ kùkú ebi ni ebi rẹ̀ fẹ́ ṣe mi léṣe ó kẹ̀ ṣe mọ́ ṣe kìnní náà o kí gbèsè máa ṣe mi léṣe ní ìfọ̀ kí n wá wọ̀rọ̀ kọ̀ ṣàdá kí n lábọ̀ obìnrin ìwé ìfọ̀ kó bá mi ya kò yá mi náà ọmọ ẹ̀ kí n fún máa pọ̀tọ̀rọ̀ kọ́ bọ̀ kí n léwu jẹun ebi ni kèbí má pa mi kú kèbí má pa mi kú rí fọ́ kí n lá ṣe yẹn náà kí n léwu bí n lé bọ́ yẹn dé o ìṣẹ́jọ́ mi ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o. ṣé mọ̀ pé nǹkan tí ẹ ṣe yẹn child abuse ni ṣé ẹ mọ̀ pé nǹkan míì wà tẹ́ lè ṣe láì ṣe pé ẹ fi àwọn ọmọ ọlọ́mọ máa fi pawó káàkiri ni. and to you mother wọ́n fi ọmọ sí nkí àyín ẹ̀ ń fi wọ́n rent fi ṣe àgbé káàkiri ẹ̀ ń ṣerú nǹkan báyìí tó bá dijọ́ Monday ẹ máa fojú balẹ̀ ẹjọ́ constable take them out. Okay, sir.
àdúpẹ́ o àdúpẹ́ o ẹ máa mú bàbá wọlé lọ ẹ mú bàbá wọlé lọ àdúpẹ́ kò ní bàjẹ́ mo kí gbogbo ẹ̀yà aráàlú o àdúrà gbogbo yín náà ni ó gbà o gbogbo àwọn ọmọ yín náà ni ó ṣoríire o báyìí láàmú rí àní rí báyìí inú mi dùn fún àpọ́nlé àti iyì èyí tẹ́ ẹ fún èmi la gbé níyì kìí ṣe Fàṣásí nìkan la gbé níyì ìdílé wa la gbé níyì inú wa wá dùn lọ́pọ̀lọpọ̀ ẹ wò mí Ọlọ́run mú Fàṣásí láàrin wa ó fàyọ ó jù sáàrin àwọn èèbó ó rè kọ́gbọ́n wálé ó rè kó ohun mèremère wálé ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan ọ̀tún ní ọmọ ṣẹlẹ̀ láàrin ìlú yìí lágbára àwọn tí wọ́n tẹ ilẹ̀ yìí dó ó tún wá mú òyìnbó ó mú òyìnbó bọ̀ ẹ rí pé tiwa tọpẹ́ jẹpẹ́ lọ àwọn ọmọ yín náà rè lú èbó wọn mú èbó bọ̀ o mo kí yín baálẹ̀ ọ̀rọ̀ tó kù báyìí ọ̀dọ̀ àwọn baálẹ̀ lọ̀rọ̀ kù sí ẹnu àgbà lóbi tí gbó tó baálẹ̀ kẹ̀pẹ́ o. etí yín mélòó kí la fi ń ṣe o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún ọmọ wa tó lọ sílùú òyìnbó Fàṣásí ọlọ́run bá wa ṣọ́ lọ ọlọ́run bá wa ṣọ́ bọ̀ ó ti kó oríire wá sílùú wa yìí oríire náà lọ́n jẹ́ kó bá wa kalẹ̀ o. àṣẹ àṣẹ. ntọ́kàn báyìí torí gbáǹkọ́ gbìn láṣẹ̀ṣẹ̀ dé yìí àwọn tó kàn báyìí àwọn Ọdẹ́yẹmí àtàwọn ẹlẹ́gbẹ́ ọdẹ yòókù rẹ̀ nítorí wípé eré ọdẹ ẹni Fàṣásí fi rèé gba yìí wá láti ìlú èbó wọn á múra yí pé àkà àwọn gbọ́dọ̀ fi nǹkan bíi ijó ọdẹ ìjálá ọdẹ ìrèmọ̀gún àwọn ò fi dá lára yá àwọn ọlọ́kàn báyìí. Àwọn ẹni ní ìwọ
ní báyìí Fàṣásí gangan fúnra ara rẹ̀ oníkùú mi ọmọ mi àbọ̀mọ̀ mi kọ́ ọmọ mi ni mo bí kàn yóò bá wa sọ̀rọ̀ bí gbogbo ọ̀hún bá ṣe rí yóò jà á mọ̀ ẹ̀bí ẹ ti máa ṣe lọ́wọ́ you see, you know.